United Yoruba of Tulsa Association. Délé mi Thomas ló ń kí yín tilé tó kù. Ilé tí gbọ́rọ̀ mọ́ bá bòròyé. United Yoruba of Tulsa Association. Happy Annie. Ẹkú ọdún. Ẹkú ìyẹ́dún. The association presented this flag to our Vice President for our dedication, leadership, and separate acts of time and dedication to the organization. Ọba tó ṣòro tó ní ṣòro fún ẹ tó ṣòro lẹ́gbẹ̀ẹ́ tó wọ̀. Financial Secretary Mr. Kengai. Ọba kọ̀ láti rà lẹ́yìn. Our PRO Mr. Ramsey White. Adúgbò gbọ̀ngàn lẹ́yìn àṣòótọ́. The Vice President. Financial Secretary Mr. Sheil. Our Assistant Secretary, our Treasurer Mr. President tó gbé dúró. United Yoruba of Tulsa Association ní Ratata. Ọ̀rọ̀ tí mò ń wí lọ lọ́wọ́lọ́wọ́. Unfinished matter ní. Ẹ pé Yínká o, ẹ kí Yínká tiwa. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Yínká sì fẹ́ sọ president. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Olórí ẹgbẹ́ president rẹ̀ fẹ́. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Aya Yínká mi àtàtà ń kọ́. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Aya Yínká mi àtàtà adúmáradán chocolate. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Yínká mi ò sì fẹsẹ̀ yé mo bá rọ̀lẹ́. Ẹ kí Yínká o, ẹ kí Yínká o tiwa. Orin tí Yínká ní kí n máa kọ tí n bá ti rí orin ọpẹ́ ni. A ní kí n máa kọrin wípé ká tó bẹ̀rẹ̀ ohunkóhun. Ó ní gbá gbogbo ògo Jésù lọ. Tìrẹ ni Ọlọ́run gbá aya Yínká mi àtàtà súnmọ́ mi Jésù mi ò tìrẹ ni. Ẹni ọlá Jésù mi ò tìrẹ ni. Ẹni ọlá gbá gbogbo ògo Jésù mi ò tìrẹ. Ẹni ọlá òun ló ní kí wọ́n má jáwé. Ẹni ọlá ló ṣe bẹ̀rẹ̀. Òun ló ní kí wọ́n má rígbó. Má ṣe dojú àdúrà ti ní Ọlọ́run. Má ṣe dojú àdúrà ti ní. Má ṣe dojú àdúrà. Àyà pírẹ́sídẹ̀ntì ẹgbẹ́. Má ṣe dojú àdúrà. United Yoruba of Tulsa. Òun ló ní kí wọ́n má jáwé. Ẹni ọlá òun ló ní kí wọ́n má rígbó. MC má ṣe dojú àdúrà ti ní. Ó ṣé bàbá. Ó ṣé bàbá.
ènìyàn tí mo fẹ́ràn jù ìyá mi bàbá mi àti ìyàwó mi. ènìyàn tí mo fẹ́ràn jù ìyá mi bàbá mi àti ìyàwó mi. ọmọ mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi. ọmọ mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi. ẹgbẹ́ United Yorùbá ṣe pàtàkì wọ́n ṣe kókó. ọ̀rẹ́ ará ata ládùúgbò àti pé bí Jésù Olúwa ti wí pé bẹ́ẹ̀ ni kejì rẹ̀. bẹ́ẹ̀ ni kejì rẹ̀. ẹ tún gbé bẹ́ẹ̀ ni kejì rẹ̀. látọ̀dọ̀ olórí ẹgbẹ́ Yínká mi ò ṣe fẹ́ sọ mí dáadáa. United Yoruba of Tosa Association. Délé mi Thomas kọrin kọrin alóyin lóhùn mo gbére mi dé. Vice President ẹgbẹ́. Treasurer ẹgbẹ́. PRO ẹgbẹ́. Délé mi Thomas kọrin kọrin alóyin lóhùn mo gbére mi dé. ẹbí ọkọ ṣe pàtàkì wọ́n ṣe kókó. ọ̀rẹ́ ará ata ládùúgbò àti pé bí Jésù Olúwa ti wí pé bẹ́ẹ̀ ni kejì rẹ̀. ní agbègbè Tulsa tí ẹ wà ní Amẹ́ríkà ètò ọdún àjọ̀dún ẹlẹ́ẹ̀kejì tí a máa ń ṣe ní ọdún méjì ó ti fẹ́ wá sí òpin ní wákàtí yìí. a ní àwọn èèyàn pàtàkì tí wọ́n ò dárúkọ wọn tí wọ́n ṣàlàyé bí gbogbo ètò náà ṣe rí ní èní. ẹ jọ̀wọ́ ẹ bá wa ká lọ. ẹ kálẹ́ o alàgbà wa ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún àwọn èèyàn wa kẹ́sì ṣàlàyé ohun nǹkan tí ẹ rí àti nǹkan tí ẹ ní lọ́kàn láti ṣàlàyé fún àwọn èèyàn wa. orúkọ mi ni Wálé Ọmọ́sànyà. ètò parapọ̀ Yorùbá Tulsa ọdún yìí ó pinmirin lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ ohun tí ó wú ọ̀pọ̀lọpọ̀ lórí nítorí pé irú eléyìí ó ṣọ̀wọ́n ní àwùjọ àwọn ẹlẹ́yàmẹ̀yà tó wà ní ìlú Amẹ́ríkà. àwọn Yorùbá àparapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá àparapọ̀ ní Tulsa wọ́n jẹ́ ẹgbẹ́ tí ó fìdí rinlẹ̀ sísìn tí wọ́n fẹ́ràn ara wọn wọ́n máa ń gbárùkù ti ara wọn wọ́n sì ń gbé àṣà ilẹ̀ wa lárugẹ. ohun tí mo rí lálẹ́ ìwú mi lórí púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà ọlọ́kan òjọ̀kan ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀. wọ́n ṣàlàyé fún àwọn àtọ̀húnrìnwá gẹ́gẹ́ bí àwọn òyìnbó tàbí àwọn aláwọ̀ dúdú tó jẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà wípé àṣà ilẹ̀ Yorùbá àṣà tó lágbára àṣà tó dùn ni tó sì pínmirin. ní alẹ́ yìí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn akitiyan àwọn èèyàn wa bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ wọn ní àṣà èdè wọ́n ṣe ń fi òye àti ìmọ̀ Yorùbá yé wọn ó wú mi lórí lọ́pọ̀lọpọ̀ inú mi sì dùn gidigidi. ẹ ṣe gidi ọlọ́pọ̀lọpọ̀ ẹ ṣe àwọn ọmọ rere bára wa ṣe.
ajá bá ti bí lódò sídà dédé pẹ́ àgùntàn bá ti bí lódò sídà dédé pẹ́ já. Èyí ni à ń fi àsìkò kí gbogbo àwọn ọmọ orí mi ẹgbẹ́ á wá Yorùbá wálé ní tí ìlú mo bá gbọ́ Tọ́sà. gìtá. Gẹ́gẹ́ Orí bí mi á wá wálé a ṣe tí máa mo ń bá ṣe ní gbọ́ ọdún keyboard. méjì a máa ń ṣe Rẹ̀mí ọdún Ó yá ọmọ o. Yorùbá ní ìlú Tọ́sà. Ó yá o. a sì ní àlejò pàtàkì ó yá o Rẹ̀mí jẹ́ èèyàn pàtàkì àwa lálọ́gbà ní olúwa ní láti ká máa lò gbà. Nàìjíríà tí wọ́n ti Àwa mú inú lálọ́gbà, àwọn Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ká máa ọdún lò gbà. Rẹ̀mí, lórí kárọ̀rọ̀ lò gbà. eré orí ìtàgé. ká tún máa tún lò gbà. A dúpẹ́ wípé Ọmọ wọn ló gbọmọ ṣògo mojúkú. tí wọ́n wà pẹ̀lú Àwa wa ní lálọ́gbà èlú. olúwa ní ká Àwọn máa ní lò gbà. ọ̀gbẹ́ni Ògúnnù. kárọ̀rọ̀ lò gbà. Wọ́n ní láti ká tún máa ṣàlàyé tún lò gbogbo gbà. àwọn Rẹ̀mí, nǹkan tí wọ́n rí, kárọ̀rọ̀ lò àwọn gbà. nǹkan tí ká tún máa wọ́n tún lérò lò àti gbà. ṣàlàyé fún wa ní Jáde ẹ̀kúnrẹ́rẹ́ sọ́lá bàbá àkàlọ̀. ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ni Wálé Akóredé tí gbogbo èèyàn mọ̀ sí treasurer ẹgbẹ́ mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ Rẹ̀mí ní jáde kó ìpínlẹ̀ ṣọjọ́ Ọ̀yọ́ bí lọ́jọ́ sí ayé mo náà. wà ní ìlú Tọ́sà At the ní age of Oklahoma 50, lénìí ó tún láti look wá young. bá àwọn ẹgbẹ́ At the ọmọ age of Yorùbá 50 sí something ó tún look young. àjọ̀dún ọdún wọn tí wọ́n máa ń Kó rọra lò bá. ṣe inú mi dùn Ó tún gidigidi máa láti wà tún nígbà máa ìlénìí Rẹ̀mí, mo dẹ̀ ijó tí gbogbo àti ayé- máa ní àwùjọ Yorùbá tínú mi ò Rẹ̀mí, sínú torí pé gbogbo ó tí ti mo dà jó lónìí níye. kò ń ṣe dúró òyìnbó Voice. dúró Yorùbá ni Wá jíjó nípasẹ̀ Yorùbá ni yes ìdí èyí kọ́ tí bá ti gbọ́ pé Yorùbá àwọn fẹ́ gbàtà láti Àwa àwọn fẹ́ jìgínní kan inú mi máa ń dùn láti wà ń bẹ̀ inú mi dẹ̀ lónìí mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìgbà tí mo dé ìlú Tọ́sà ní Oklahoma yìí kárọ̀rọ̀ lò gbà. mo rí àwọn ká ọmọ tún wa máa tún lò gbà. tí wọ́n sọ Yorùbá tí wọ́n bí síbí mo gbé òṣùpá fún yín ẹ kú gudugudu méjèèjì mẹ́fà bí ẹ ṣe sọ àṣà àti èdè wa nù inú mi dùn gan Ọlọ́run àtúbọ̀ wọn fún yín ṣe o ṣùgbọ́n aṣọ wa ẹ jẹ́ kó jẹ wọ́n lógún láti máa wọ̀ ọ̀jọ̀gbọ́n akéwì kan bàbá àgbà láríwájú Adépọ̀jù wọ́n sọ nínú ẹsẹ̀ wọn yìí pé ọ̀rọ̀ aṣọ wíwọ̀ ló tún wá jẹ mí lógún ẹ jẹ́ káwọn sọ ìdá gbọ́njú bá olúwa ní ká máa lò gbà. aṣọ lé babẹni ní mọ́ni lára a kì í mẹ́wàá jìjì kárí bí ọmọ ìbílẹ̀ kárọ̀rọ̀ lò agbọ́pá gbà. alómìnira òṣèlú kí ló ti dá alómìnira aṣọ òyìnbó ládájọ́ tó wọ̀ ọ́ sọ̀rọ̀ ẹ̀rí fún mi kí n gbọ́ná babata ló tó wá dájọ́ lẹ́jọ́ bá dájọ́ bá wọ̀ ọ́ agbádá dájọ́ ìdí èyí ẹ má jẹ́ kí n lọ jìnnà ìdí èyí ẹ jẹ́ ká máa wọ aṣọ ìbílẹ̀ wa ẹ rí pé tí mo wọ̀ yìí ẹ̀jẹ̀ aṣọ ẹ̀jẹ̀ ìbílẹ̀. ẹ̀jẹ̀. àwọn méjì tó wà nínú kẹ̀kẹ́ ìbílẹ̀ ìyẹn ní sí o Kálọ̀ múra. ojútùú ìpọ̀ ilé agan Ayé wa pápá lè ìlérí sọ̀rọ̀ ẹja kalẹ̀. Mo rò pé bàbá sọ ló ń pọ̀ ọgbà tí mo rí yín. ọmọdé lágbà ó ayé wa nígbà tí mo kọ́kọ́ wọ òfin kí tó kú olóńtẹ̀ ọmọ ọ̀tá mo wá mọ́ta kí ní ìgbà yá ìlà ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìwà wà yọ pa yín. ẹ̀jẹ̀ Ẹrù kó sì kò mọ̀ sọ́lẹ̀ wá yìí. ẹ bá ṣe ẹjọ́ Oklahoma Yorùbá. ni mo wá pa àánú lé mo lọ wọ eléyìí ti sàlẹ̀ èsì káyé wa lè tó èsì aṣọ kalẹ̀. ìbílẹ̀ ṣùgbọ́n pápá ìdílé ẹja òní àbúrò Oklahoma Ayé wa ló yóò ṣe wọ sì eléyìí mo wá ṣe báyìí ìké tó mẹ́ta rẹ̀ o láì ṣe mú juari ọlọ́run dábì ìgbà o torí tí èyí kọ́ aṣọ wíwọ̀ wa ẹ jẹ́ kó jẹ́ kó rìn láàrin bíbá yìí àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ jẹ́ kí wọ́n wọ ọ̀ṣọ́ ìbílẹ̀ agbọ́pọ̀ wọn sọ Yorùbá láti bẹ́ẹ̀ pé wọ́n pe ajá ní àjò gbogbo díẹ̀ náà nìkan ọmọ kan kọ níbẹ̀ ó ní Ìfọ̀ Nàìjíríà. èèmọ̀ rẹ̀ ní ṣe bí oṣù ó ní ní ìfọ̀ Nàìjíríà àmọ́ lójú. ó ní ẹ̀kọ́ ò ní bàjẹ́ mi náà ẹ̀kọ́ péyeke náà èkó ò ní bàjẹ́ náà gbọ́ ewu lẹ́kọ́ ò ní bàjẹ́ ẹgbẹ̀rún méje ìràwọ̀ ló pẹ́ lálùdé ayé ọ̀pá àfitìlà kan ṣòun ló sọ ní sọ èèmọ̀ rẹ̀ ní ṣe bí oṣù àmọ́ lójú. mọ ìlú kan bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wa wọ́n pè ní Ṣẹ̀yìn wọ́n máa ń kí wọ́n pé Ìṣẹ̀yìn arò ọmọ abẹ ní mọ́kọ níbi tó dúpẹ́ búni tó jẹnu lọ ẹ bá mi fún wọn ní chicken ẹ bá mi fún wọn ní láwùjọ turkey. òyìnbó tẹ́kàn ò bá yóò tún mọ̀ tẹ́ ẹ sọ ẹni fẹ́ bọ́ máa ń sọ Yorùbá ẹ kẹ́yìn sí báyìí kó lọ́dọ̀ funfun kó wájú rẹ̀ kì í sèyàn níbi yóò ti kó nígbà mọ̀ bá wá délé mi kọ́ Thomas mo gbére mi ẹ dẹ́. kódà ẹ máa ń Àwa kọ́ lálùbà, Yorùbá dáadáa. Olúwa ní ká máa lò bá. díẹ̀ ni o Àwa orílẹ̀-èdè Amẹ́ríkà ò ní Olúwa ní bàjẹ́ ká máa lò bá. o orílẹ̀-èdè Nàìjíríà náà ò ní Kárọ̀ bàjẹ́ lálọ́ gbà. o bàjẹ́ kí Á tún ọlọ́ba máa àtúnṣe tún lò bá. lórí ọ̀rọ̀ aláàbíà ẹni pa ọkàn ògbánù Ká tún máa tún lò bá. Ṣé gan ẹ ṣe ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ọ̀rọ̀ lẹ ti gbọ́ o wọ́n ní ọ̀rọ̀ létí ní ọmọ ilé tí ń jẹ mo mọ̀ wípé ọ̀rọ̀ yìí yóò bá wa wí a ó sì fi ṣe àríkọ́gbọ́n a mọ̀ wípé ní ọdún tí a bá fẹ́ ṣe àjọ̀dún ọdún yìí mo mọ̀ wípé àníkú owó àníkú ọmọ àníkú àlàáfíà gbogbo wa láòkèrè òkòdélé o ẹ ṣé mo dúpẹ́ ojú wa á ríre o àmín ẹ ṣé. MC yèyé mi máma bá mi jà pé mo ti ṣáìgò
bàbá mi máma bá mi jà pé mo ṣe ṣáìkò. ohun ọ̀rẹ́ ṣe tó yà mí lẹ́nu ló mú mi ṣe ṣáìkò. ìjẹta náírà mẹ́fà àná náírà méjìlá ẹni ogójì náírà ló mú mi ṣe ṣáìkò. mc alẹ́ pẹ̀pẹ̀ ẹgbẹ́ mi ló lé mi sìn lóde kí ni màá lólè ẹgbẹ́ mi ló pathfinder lóde kí ni màá lélẹ̀ ẹgbẹ́ mi ló lexus lóde kí ni màá lélẹ̀ mi ò lè dúró dáwọn bàbá mi nìkan kí n róló ló ti tọ́ mi ò lè dúró dáwọn yèyé mi nìkan kí n róló ló ti tọ́.